nítorí ẹ̀sùn olè bàbá yìí febi pa àwọn ọmọ ẹ̀ títí tí méjì fi kú nínú wọn. okùn tó gbé àparò baálé ilé ẹni ọdún márùndínláàádọ́ta tó porúkọ ara ẹ̀ ní Gbénga Ògúnfadékẹ́ yìí kì í ṣe páńpẹ́ kékeré rárá. àfàìmọ̀ ni ọkùnrin náà kò ti rán ara ẹ̀ lẹ́wọ̀n fọ̀páwọ̀n ìyẹn bọ́rọ̀ ẹ̀ kò bá já sí ikú látàrí ẹ̀sùn tí wọ́n fi kàn án pé ó so àwọn ọmọ ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta mọ́lẹ̀ bí ẹran sínú yàrá kan ó tì wọ́n mọ́lé kò jẹ́ kí wọ́n ríta fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ó láwọn ọmọ náà ń jalè bẹ́ẹ̀ ló fi ibi pa wọ́n mọ́ ibi tó tì wọ́n mọ́ títí táwọn méjì fi kú nínú àwọn ọmọ náà ló bá lọ sin òkú wọn ní òkú òru. agbègbè kan níjọba ìbílẹ̀ Ìbíadé Waterside nípínlẹ̀ Ògùn lọ́wọ́ àwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn tètè afurasí ọ̀daràn yìí tó fi dèrò àhámọ́ wọn níbi tó ti ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fáwọn tó ń ṣèwádìí. àlàyé tí kọ̀mándàǹtì ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ògùn alàgbà David Akírẹ̀mí ṣe nínú àtẹ̀jáde kan tó fi ṣọwọ́ sáláròyé nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni pé ọmọ mẹ́ta ni ìyàwó àkọ́fẹ́ afurasí yìí Bùsọ́lá Òtúṣẹ́gun lòun bí fún ọkọ ẹ̀ kó tóó di pé iná ò wọ̀ láàrin wọn mọ́ tóun fi kó jáde lọ́ọ̀dẹ̀ tóun sì pọ̀ sókè rajà ìlú Warri nípínlẹ̀ Delta lọ́kọ míì tóun fẹ́ wà ibẹ̀ lòun sì wà dòní. ó lọ́jọ́ orí àwọn ọmọ tóun fi sílẹ̀ fún bàbá wọn yìí jẹ́ ọmọ ọdún 18 èkejì jẹ́ ọmọ ọdún 17 nígbà tí àbíkẹ́yìn jẹ́ ọmọ ọdún 15. obìnrin tó mẹ́jọ ọkọ àárọ̀ ọjọ́ ẹ̀ lọ síta àwọn àmọ̀tẹ́kùn ṣàlàyé pé látìgbà tóun ti kúrò lọ́dọ̀ afurasí yìí kò sígbà tóun ò kì í pè lórí aago láti béèrè àlàáfíà àwọn ọmọ òun tó sì máa ń sọ fóun pé dáadáa ni gbogbo wọn wà torí kò fóun láǹfààní láti bá àwọn ọmọ náà sọ̀rọ̀ fúnra òun ò sì bá a ṣe wàhálà kan nípa ẹ̀. àmọ́ lọ́gbọ̀n ọjọ́ oṣù kẹta tó kọjá yìí èyí àbíkẹ́yìn àwọn ọmọ náà ló lọ sọ́dọ̀ àǹtí òun kan tí wọ́n jọ wà níjọba ìbílẹ̀ Ìbíadé ẹsẹ̀ ló lọ́mọ òun fi rìn lọ níṣẹ́ ló yọ jáde láti lọ́ọ́ fẹjọ́ ohun tó ń ṣẹlẹ̀ sáwọn sun mọ̀lẹ́bí ìyá ẹ̀ ọ̀hún. wọ́n ní tẹkùntòmijé lọ́mọ òun fi ṣòfófó fún àǹtí òun pé bàbá àwọn ti pa àwọn ẹ̀gbọ́n òun méjì ó lóun nìkan lòun ṣẹ́kù sí lọ́dọ̀ ó níṣe ni bàbá náà sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta mọ́lẹ̀ bí ẹran ó tì wọ́n mọ́nú yàrá kan látàrí ẹ̀sùn olè jíjà tó fi kàn wọ́n. ọmọ òun ní ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni bàbá yìí kò fi fún àwọn lómi débi tí yóò fáwọn lóúnjẹ láàrin oṣù kẹrin sí ìkẹfà ọdún tó kọjá ìyẹn oṣù April sí June ọdún 2022 tíṣẹ̀lẹ̀ aburú náà wáyé. ó ní látinú àhámọ́ tí bàbá àwọn ti àwọn ọmọ òun mọ́ ni àárẹ̀ ti mú àwọn ẹ̀gbọ́n òun àwọn méjèèjì Yusuf Ògúnfadékẹ́ àti Dásọ́lá Ògúnfadékẹ́ sì kú. ó ní bàbá náà bá lọ sin òkú wọn sínú igbó tẹ́nìkan ò mọ̀ àsìkò yìí lòun ráàyè sájáde tóun sá mọ́ wọn lọ́wọ́ ní tòun. ọ̀rọ̀ yìí ni wọ́n fi tó ìyá àwọn ọmọ náà létí ló bá mẹ́jọ ọkọ àtijọ́ náà wàá fi sun àwọn àmọ̀tẹ́kùn wọ́n sì tẹ̀lé lọ sọ́dọ̀ bàbá tí wọ́n ń sọ yìí wọ́n fi páńpẹ́ òfin gbé e. Akínrẹ̀mí ní àwọn ṣèwádìí láti fìdí òótọ́ múlẹ̀ wọ́n lọ́kùnrin náà jẹ́wọ́ pé ní tòdodo òun ti àwọn ọmọ òun mẹ́tẹ̀ẹ̀ta mọ́lé fún ọjọ́ díẹ̀ ó nídìí tóun fi ṣe bẹ́ẹ̀ ni láti kọ́ wọn lọ́gbọ́n líle torí níṣe làwọn ọmọ náà ń ba òun lójú jẹ́ kiri ìgboro oníṣe ni wọ́n ń jalè tí òkìkí ìwà burúkú wọn sì ń kàn káàkiri. ó lóun ò febi pa wọ́n látìmọ́lé òun o àmọ́ kò pẹ́ tóun tú wọn sílẹ̀ ní àìsàn kan ta lé méjì nínú wọn àmọ́ kò sówó lọ́wọ́ òun tóun fi lè tọ́jú wọn ń làwọn méjèèjì bá kú mọ́ òun lójú láàrin ọ̀sẹ̀ díẹ̀ sí ara wọn òun sì sí wọn. ó tún sọ fáwọn ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn pé òun gbé ọ̀kan nínú àwọn ọmọ tó kó ọ̀hún délé ìwòsàn àmọ́ nígbà tí wọ́n ní kó dárúkọ ọsibítù tó gbé wọn lọ àti àdírẹ́sì rẹ̀ kábàkàbà ló ń wí. wọ́n tún ní kó mú wọn dé ojú orórì ibi tó lóun sin àwọn ọmọ ẹ̀ ọ̀hún sí ó sì mú wọn lọ lóòótọ́ àmọ́ nígbà tí wọ́n dé ìkùlé ilé àtijọ́ kan tó lóun ń gbé lásìkò ìṣẹ̀lẹ̀ náà wọ́n fún Jagunlabi yìí ní ṣọ́bìrì láti hú òkú àwọn ọmọ òun jáde wọ́n ló gbẹ́lẹ̀gbẹ́lẹ̀ títí wọn ò rí ohun tó jọ òkú kò tiẹ̀ sí àpá pé wọ́n ti sìnkú kan sáwọn ibi méjèèjì tó mú wọn lọ. lẹ́yìn èyí ni wọ́n tú ilé afurasí yìí kanlẹ̀ wọ́n sì rí àwọn oògùn abẹnugọ̀ngọ̀ tó kó jọ ó jẹ́wọ́ pé iṣẹ́ babaláwo lòun ń ṣe àmọ́ àwọn àmọ̀tẹ́kùn ní àfàìmọ̀ ní kì í ṣe ọ̀kan lára àwọn afèèyànṣètùtù ni. ohun míì tí wọ́n ló tún mú kọ̀rọ̀ ọkùnrin yìí gba ìfura gidi ni pé ní gbogbo àsìkò tíṣẹ̀lẹ̀ yìí fi wáyé kò fọ̀rọ̀ náà tó ẹ̀dá ọlọ́run kan létí níṣe ló ṣe gbogbo ẹ̀ ní òkú òru kódà kò jẹ́ káwọn mọ̀lẹ́bí ẹ̀ àti tìyá ọmọ náà mọ̀ sí pẹ̀lú. ṣá wọ́n ti láwọn máa taari afurasí yìí sọ́dọ̀ àwọn ọlọ́pàá kí wọ́n lè túbọ̀ ṣèwádìí nípa ẹ̀ àti lórí ìṣẹ̀lẹ̀ ikú àbáàdì tó pa àwọn ọmọ rẹ̀ méjèèjì ọ̀hún kí wọ́n lè fojú ẹ̀ balẹ̀ ẹjọ́ ní ìbámu pẹ̀lú òfin. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.